Ifá tún wá tún sọ fún wa gbé àlè tùpìyàn tá bá délé ayé. Pé èèyàn tún lè tún ìpínyàn bí èèyàn bá délé ayé. Ọ̀nà wo lèèyàn lè gbà ṣe é? Oníkálùkù ṣe ń yàn pín. Àwọn kan wà nílé ayé yìí wọ́n dúró yàn pín lóde ọ̀run. Pé àwọn kan tún wà tí wọn ò dúró yàn pín. Mo rò pé wọ́n máa ń sọ pé gbogbo ẹ̀dá ló yàn pín látọ̀run. Rárá o. Kì í ṣe gbogbo ẹ̀dá ló yàn pín. Ẹ dákun ẹ ṣàlàyé ibẹ̀ yẹn o. Àwọn ìṣẹ̀dá kan wà tí jẹ́ pé nǹkan tó bá mú máa ń bọ́ sí gẹ́lẹ́. A máa ń bọ́ sí. Nítorí gbogbo ètùtù tó jẹ́ kó ṣe lóde ọ̀run lọ ṣe tó pé kó tó délé ayé. Wọ́n fi máa ń ní àkọ́bí máa ń rógun jà àwọn àbígbẹ́yìn igbá kankan Elédùmarè lọ̀rọ̀ yẹn yìí. Ṣiṣẹ́kíṣẹ́ kí o lè ní owó lọ́wọ́. Tẹ́ bá ń ṣiṣẹ́ owó lẹ máa ní ọwọ́ dẹ̀ ní. Ṣúwọ́ ọwọ́ ṣe kọ́lé. Tówó bá tówó ẹ̀ ní kó sọ́wọ́ ẹ máa kó sí ṣàkàyè. Èmi ló kó sí wọn lẹ́nu. Wọ́n ní èmi ò mọ bí olórí gbéyàn rí o. Èmi ò bá èèyàn tèmi. Èmi ò máa mọ bí àfùwà pẹ́yàn rí o. N ò bá èèyàn tèmi. Ó wá ní ibì kan náà lágbéyàn rí o. Kádàrá ò papọ̀ ní. Ibì kan náà lọ́gbé ti bí wà. Àyànmọ́ ò papọ̀ ní. Ìpín, àyànmọ́, kádàrá, sábàbí. Ṣé ń gbọ́? Ẹ máa yànnà náà. Ẹ̀san gbogbo ẹ̀ lógun tó ń jalè ayé. Ẹni àlá ti nítumọ̀ ní ayé ẹ̀dá. Pé àlá nítumọ̀? Àlá ògọ̀? Àwọn èèyàn máa ń sọ pé àlá gọ̀. Tá ló bá fàpẹẹrẹ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú náà. Á fàpẹẹrẹ ogun tó ń jalè. Látẹ̀yìn gbọ̀ngàn yẹn. Ibi tó ti bá ikú wọn bá owó ń bẹ̀. Ibi tó ti bá kú wọ́n bá owó ń bẹ̀. Ibi tó ti bá àrùn ọba obìnrin. Ibi tó ti bá àrùn ọba obìnrin. Ibi tó ti bá ẹjọ́ ọba ọmọ. Ibi tó ti bá ẹjọ́ wọ́n bá ọmọ. Ibi tó ti wá bá òfò ọba ẹ̀mí gígùn. Ibi tó ti bá òfò wọ́n bẹ̀mí gígùn. Òkè o. Tí mo ṣe ń sọ fún yàn pé ìwọ tó bá fẹ́ mú nǹkan tó kàn nípasẹ̀ ilé ayé àbí nǹkan tó pọ̀ nínú ilé ayé ẹ láti ṣe ṣe ń gbọ́ kíyàn máa dáfá lóòrèkóòrè. ọ̀rẹ́ mi ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní ponzi scheme tàbí pyramid scheme báwo ló ṣe ṣe. lákọ̀ọ́kọ́ digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa contact Foltimi affiliate on WhatsApp at +234 818 241 5609 Facebook at Foltimi affiliate marketing Twitter at Omofolasade Anike email at omofola012@gmail.com wami at https://walink-u7e2e. ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. do you know you can make $1,000 monthly with your smartphone? ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. pẹ̀lú àǹfààní ńlá yìí má gọ ara rẹ o. click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn la ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àlejò wa. lẹ́yìn ọ̀rẹ̀yìn ló di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pèpè àwọn fẹ́ mọ ìdáhùn sí ọ̀pọ̀ àwọn ìbéèrè kan o. kí làwọn ìbéèrè náà? gbogbo ẹ̀ náà láàmú àtàkùrọ̀sọ ẹ̀ ní dédé àsìkò yìí pẹ̀lú babaláwo Ifagbemi Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ̀ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ kú dédé ìwòyí o. ẹ ṣeun olóòtú síwájú gbogbo àwọn bàbá kọ́ áfíríkà máa fi ti lédùn ẹ̀ síwájú pé ká dẹ̀ máa dúpẹ́ fún Elédùmarè ọba dáni má tàsé ọba tó mọ jíjẹ ọba tó mọ mímu
ọba tó mọ wíwá ẹ̀dá mo lè dúpẹ́ lọ́wọ́ Ifá Ọ̀rúnmìlà ara ilé àtúnyẹ ẹni tí ò sùn ọ̀ṣun ẹ káàbọ̀ lóòtù. ẹ ṣeun tó lára àwọn ìbéèrè táwọn èèyàn béèrè lọ́wọ́ wa àwọn kan tó pè wá bákan náà nínú àwọn comment yẹn náà àwọn èèyàn béèrè oríṣiríṣi àwọn ìbéèrè àwọn kan sì mẹ́nubà àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú Ifá tá a bá sọ̀rọ̀ nípa Ifá kí ló túmọ̀ sí gan-an. Ifá gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe wí Ọlọ́run ni ẹlẹ́rìí ìpín. Ifá ni ẹlẹ́rìí ìpín. Wọ́n ti wá ní òun ni atúrí ẹni tí ò sunwọ̀n ṣe. Òun ni atún orí ẹni tí ò sunwọ̀n ṣe. Ìránṣálédè léyìnbó ìyẹn nígbà tí ọ̀làjú dé àwọn ọmọ òde ìsẹ̀yìn a ní Ifá is a way of life gẹ́gẹ́ bí a ti gbọ́ pé òun ni ẹlẹ́rìí ìpín òun ni atúrí ẹni tí ò sunwọ̀n ṣe. Ṣùgbọ́n ṣáká máa fi ọ̀pá pọ́lọ̀pọ́lọ̀ péjọ Ifá ni ọ̀rọ̀ ẹnu Elédùmarè. Ifá ni ọ̀rọ̀ ẹnu Elédùmarè tó fi ránṣẹ́ sí aṣíwájú Ọ̀rúnmìlà kíkó kó máa wá tún ilé ayé ṣe. Ọ̀dà báwo ni Ifá ṣe wá kan ìgbésí ayé ẹ̀dá èèyàn? Mo ní Ifá ni ẹlẹ́rìí ìpín. Ẹ ṣe ní kí náà pè ní ìpín. Ẹ̀yà ẹ sì káwò. Nínú Ifá obì tòun òbùdá ó ní iṣẹ́ mẹ́ta òtọ́mọ orí odó ṣe ó ní tó bá forí gbóná ó ní àfìdí gẹ́gùn ó ní agún agbèdé méjì á fi tilẹ̀kùn tọ́ ìdọ̀ǹdọ̀ adúá fún oríṣẹ́kù ọmọ Ògún adúá fún elémèrè ọmọ Ọ̀jà adúá fún àfàgbè tí ń ṣọmọ bíbí inú àgbọn mi Ògún. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rẹ́ inú ilé ayé ló wà. Wọ́n wá ní látòdì ọ̀run báwo làwọn ṣe ní ọ̀gbìn nítorí nǹkan èèyàn kan dájú ti èèyàn kan lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe lára ẹ̀ ṣùgbọ́n ṣá oríṣẹ́kù ọmọ Ògún nínú ọmọ Ọjà àfàpọ̀ ọmọ bíbí inú àgbọn mi Ògún ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Mọ̀ṣá nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta èèyàn kan ṣe dáadáa ju àwọn méjì tó kù lọ. Ta ló wá ń ṣe dáadáa jù? Àfàpẹ̀ tí ń ṣọmọ bíbí inú àgbọn mi Ògún ló ń ṣe dáadáa jù. Àwọn méjì tó kù wá bẹ̀rẹ̀ sí ní ṣe lára ẹgbẹ́ ṣóun ló mọ̀ ṣe jù ní bá táwọn babaláwo lọ. Nǹkan àwọn dá nǹkan àwọn gbìn wọn ní ara ó ní báwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe yan ìpín ni. Bẹ́ẹ̀ ló bá ti kan báwo làwọn ṣe yan ìpín ṣé ń gbọ́. Elédùmarè wá láwọn mẹ́tẹ̀ẹ̀ta lóye. Elédùmarè la àwọn mẹ́tẹ̀ẹ̀ta lóye. Ibẹ̀ ni àlá ti nítumọ̀ ní ayé ẹ̀dá. Pé àlá nítumọ̀? Àlá ògọ̀? Àwọn èèyàn máa ń sọ pé àlá gọ̀. Táà ló bá fàpẹẹrẹ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú náà á fàpẹẹrẹ ogun tó ń jani látẹ̀yìn gbọ̀ngàn. Ìbéèrè tí ẹ bá béèrè ṣé ń gbọ́ tẹ́ bá rí dáhùn sí àgàgàgbà táwọn àléèmí tí mo bá ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ tí ń gbà rí dáhùn sí lójú ayé tó bá dojú àlà máa gbé wá. Ìṣẹ́yìn náà rí. Kò sẹ́dá tí lálàá máa ń lálàá dáadáa. Ṣẹ́rí tí mo àlá òun ni kọ́kọ́rọ́ tí Elédùmarè fi ń tú gbogbo wa lẹ̀ ìmọ̀ṣọ́ pé èèyàn mọ̀. Àlá ni kọ́kọ́rọ́ tó lóun fi tú gbogbo wa sílẹ̀. Pásọ́nálì tí Elédùmarè dá sóní kálukú lára láti fi máa tú àjàgà. Ṣùgbọ́n ẹlòmíì máa ń lálàá kò tiẹ̀ kí ń rántí ẹ̀ gan. Ìyẹn kọ́. Ẹ jẹ́ pápá ẹ jẹ́ kí n bá ìpìlẹ̀ lẹ̀. Ṣé ìdùnnú? Ó dà bẹ́ẹ̀. Oríṣẹ́kù ọmọ Ògún nílò ọmọ Ọjà àfàpẹ̀ tí ń ṣọmọ bíbí inú àgbọn mi Ògún. Ìyẹn ń ṣe tiẹ̀ ló bí Elédùmarè ṣe rán òun ló ń oríṣẹ́kù ọmọ Ògún lọ́wọ́. Elémèrè ọmọ Ọjà òun náà ló ń ràn lọ́wọ́. Wọ́n ṣáà gbogbo ṣe ń ṣe yẹn kò sẹ́ni tí ọ̀rẹ́ máa ṣe fún tí ò ní tara gbà. Ọjọ́ òun náà fẹ́ ṣe.
Elédùmarè wá láwọn lóye ó ní kó sunrun ráńpẹ́ wọ́n wá sunrun ráńpẹ́ wọ́n wá rí bó ní kálukú ṣe ń yín ọkùnrin àwọn kan wà nílé ayé yìí wọ́n dúró yín ọkùnrin lóde ọ̀run. Pé àwọn kan tún wà tí wọn ò dúró yàn pín mo rò pé wọ́n máa ń sọ pé gbogbo ẹ̀dá ló yàn pín látọ̀run. Rárá o. Kì í ṣe gbogbo ẹ̀dá ló yàn pín. Ẹ dákun ẹ ṣàlàyé ibẹ̀ yẹn o. Ifá náà máa rí tu ìyọ̀nù náà ló ń sọ. Oríṣẹ́ kó ọmọ ògùn lémèrè ọmọ ọjà àfàpọ̀ ọmọ bíbí inú àgbọ̀nì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló di ọ̀run bó ṣe bára ọ̀rẹ́rẹ́ láwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. Ṣùgbọ́n ṣá ìgbàgàgbì wá wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé máa ṣáájú ẹ délé ayé mi ò ní ṣáájú ẹ délé ayé. Kò ní ṣe pé gbogbo wa la ní débi tó ti ń yàn pín gbogbo wa la máa débẹ̀. Pé gbogbo ẹ̀dá ló máa débi tó ti ń yàn pín. Ṣùgbọ́n ṣá ìkànjú ò ní jẹ́ kó ní kẹ́lòmíì sọ nǹkan tó torí ẹ̀ débẹ̀. Oríṣẹ́ kó ọmọ ògùn ọjọ́ olólọ́lé ayé ní ọlá ní elémèrè ọmọ ọjà ọlá ní ọdọọdọ Elédùmarè nínú ọ̀dẹ lọ́lọ́la ipò di ọjọ́ méjì kan tó lọ. Oríṣẹ́ kó ọmọ ògùn lọ bá bàbá elémèrè ọmọ ọjà yìí náà lọ bá bàbá àfàpẹ̀ tí ń ṣọmọ bíbí inú àgbọ̀nmi ìlú yẹn náà lọ bá bàbá ẹ̀ lókè ọ̀run. Òun lọlé ayé kinní kan gẹ́gẹ́ bí ìlànà àwa babaláwo gbogbo ìgbésẹ̀ tá a fẹ́ gbé ìbájọmọ́nú ìbájẹyàwó ìbájára wa a máa dáfá. Báwo lọmọ ìṣe máa rìnrìn àjò yìí tí ó ní kọ́sẹ̀ láfi kó rúbọ kó ṣe gbá kó ṣàwó. Oríṣẹ́ kó ọmọ ògùn tí lọ́ba bẹ̀ òun gbọ́dọ̀ sáré kó òun tètè délé ayé o òun ò fẹ́ délé ayé kí òun rẹ̀ kí afàpè wájú òun lọ o òun ò fẹ́ délé ayé kí elémèrè wájú òun lọ o òun lòun fẹ́ jágbà lé ayé. Kàbẹ́ ẹ̀ ní kò dọ̀ ó dà kò sí nǹkan tó burú bẹ̀. Nígbà tó máa dé nígbà tí ọjọ́ keje lù nǹkan dé ibi tó ti ń gbórí tiẹ̀. Ọyún ọ̀gbìn òun máa lọlé ayé òun lọlé ayé náà ní ó kọrí sílé ayé. Elémèrè ọmọ ọjà náà ìyẹn náà bẹ́ẹ̀. Àfàpẹ̀ tí ń ṣọmọ bíbí inú àgbọ̀nmi ìlú bàbá ẹni wá dúró gbogbo ètùtù tó yọ ìwà ṣe. Ló jẹ́ pé àwọn ìṣẹ̀dá kan wá ti jẹ́ pé nǹkan tó bá mú máa ń bọ́ sí gẹ́lẹ́. A máa bọ́ sí. Nítorí gbogbo ètùtù tó jẹ́ kó ṣe lóde ọ̀run lọ ṣe tó pé kó tó délé ayé. Wọ́n fi máa ń ní àkọ́bí máa ń rógun jà àwọn àbígbẹ́yìn gbá kankan Elédùmarè lọ̀rọ̀ yẹn yé o. Ṣùgbọ́n ṣá ní òye tèmi àti bí Ifá ṣe sọ ni mo ṣe ń sọ̀rọ̀. Gbogbo wọn wá lé ayé àfàpẹ̀ òun ló dé gbẹ̀yìn nínú wọn tó gbogbo ètùtù tán ṣe ń lé ayé. Ó máa bọ gbá ni ó máa bọ àwo ni ó máa bọ kòkó ó máa bọ ṣàsùn àwọn gbá ń malẹ̀ gba ogun wọn ló lọ jíṣẹ́ fún pátá pé mò ń lọ lé ayé o kóun bá délé ayé kóun rí tòun ṣe o. Ó débi tó ti ń gbórí ó gbé tiẹ̀ ọ̀nà tó lópo yá tí àwọn tó kun ẹ̀gbá ó ti dá Ifá ní kò gbọdọ̀ gbàbẹ̀ o ọ̀nà tí ó yà ní kó gba owó olójú lóòótọ́ ṣùgbọ́n ṣé ó gbàbẹ̀ àwọn tó kùn lóòótọ́ wọ́n ti délé ayé kó tó délé ayé. Mo ṣá gbogbo bó ṣe ń ṣe nǹkan lé ayé kò dọ́gba. Nígbà tí àfàpẹ̀ kú wọn gbogbo nǹkan wọn tó lè ó bẹ̀rẹ̀ sí ní rọ̀. Nígbà tó padà jì sílé ayé Elédùmarè tó tó ẹ o àwọn ò mọ̀ wọ́n wá ṣẹnu kó tó omi ló kó sí wọn lẹ́nu. Wọ́n ní èmi ò mọ bí olórí gbé yàn rí o èmi ò bá rè yan tèmi èmi ò máa mọ bí àfùwà pẹ́yàn rí o n ò bá rè yan tèmi. Ó wá ní ibì kan náà lágbéyàn rí o kádàrá ò papọ̀ ní ibì kan náà lọ́gbé tìbí wá àyànmọ́ ò papọ̀ ní. Ṣé ń gbọ́? Àgbọ́yé. Ifá tún wá tún sọ fún wa gbé àlè ìyàn tá a bá délé ayé. Pé èèyàn tún lè tún ìpínyàn bí èèyàn bá délé ayé ọ̀nà wo lèèyàn lè gbà ṣe é. Gẹ́gẹ́ bí ìlànà tó bí èmi sí.
ibẹ̀ ni àkọsẹ̀jáyé ti kọ dandan. ló ti pẹ́ dandan. pé ṣé ń gbà tọmọ yìí ń bọ̀ nílé ayé ṣó yan rí àbí ò yan rí. àbí ò yan rí. ẹ mọ̀ pé láàrin ọjọ́ kìíní sọ́jọ́ kẹsàn-án ọmọ sì máa ní feelings pé òun wà nínú ìyá ẹ̀. so ìpín àyànmọ́ kádàrá sábàbí ṣé ń gbọ́ ẹ máa yànnà náà. ẹ̀san ìpín àyànmọ́ ìpín àyànmọ́ kádàrá sábàbí ẹ̀san. ẹjọ́ bá amúlẹ̀ ọkọ̀ kan. gbogbo ẹ̀ lógun tó ń jalè ayé. kí ni mo wí lákọ̀ọ́kọ́? mo ní ìpín mo ní ìta àyàn látòdì ọ̀run. tẹ ṣàlàyé yẹn. bẹ́ẹ̀ ni ṣe wá rí kádàrá. kádàrá. òun ló wà nínú ìlànà ìpín. ló wà nínú ìlànà ìpín. pípé lẹ́yìn tó ti kọ ìpín yẹn ló di ọ̀run tó bá délé ayé òun ló ń pè ní kádàrá. ìpín yẹn ló máa yí padà di kádàrá tó bá délé ayé. ó dàbí téèyàn bá jẹ́ stúdẹ̀ǹtì ní iléèwé tó bá dé ọjà wọn á máa pè ní kọ́sítọ́mà. ṣé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni bẹ́ẹ̀ ni pé báwo ni fẹ́ sọ. tí wọ́n bá jẹ́ tíṣà níléèwé. tíṣà níléèwé. tọmọ iléèwé ẹ̀ bá wá rí a ní tíṣà wa nìyẹn. ṣe rí pé lójú òun bọ̀ tí àwọn ẹbí ẹ̀ bá rí wọ́n á ní lágbájá ló ń lọ yẹn. lójú ọmọ iléèwé ẹ̀ tíṣà wa ni. ó ti ń yé wa. ṣó yé yín bẹ́ẹ̀ yẹn. so lẹ́yìn tí a ti kọ ìpín tán la máa wá padà kan kádàrá. ṣé ń gbọ́? àgbọ̀yé. lẹ́yìn yẹn la máa wá padà kan àyànmọ́. àyànmọ́. kí wá láyànmọ́? ṣé rí nǹkan tó wà nínú àyànmọ́ ó pọ̀. ẹ ṣàlàyé ẹ. àyànmọ́ ní í ṣe pẹ̀lú òbí tó bí, pẹ̀lú ìran tó bí sí, pẹ̀lú núùlù tó bí sí. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló ń papọ̀ sínú àyànmọ́. àwọn rò bóyá téèyàn kàn yàn ni ó ń gbé jẹ́ àyànmọ́. rárá o ìpín làyàn ìpín. pé ohun tí a ti yàn papọ̀ pẹ̀lú èèyàn ara àwọn tó yàn papọ̀ pẹ̀lú èèyàn ni òbí ara ẹ̀ ní ìlú. ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa ti sọ àṣà àti ṣe wa nù. a fún yín lápẹẹrẹ babaláwo ni mí ṣé ń gbọ́ ọjọ́ ni mí ìwàtà ni mí. kí ni ọjọ́ oríkì ìlú ló ń jẹ́ ọjọ́. ní Ìbàdàn rí. ara ò ní Abẹ́òkúta. lábẹ́òkúta. wọ́n ní ọjọ́ mi iṣu mọ yẹ ìwàtà ni mí iṣu mo lù tọ́. èwo ni ìwàtà kí ni tó túmọ̀ sí. oríkì náà ni oríkì náà. ìwàtà oríkì náà ni. tínú mi bá wá ń dùn tó bá kí mi lọ́jọ́ inú mi á tún máa dùn sí. tó bá kí mi níwà àtànú inú mi á máa dùn sí. tínú bá ń bí mi náà tó bá kí mi lóríkì yẹn inú mi á máa dùn. tó bá lóríkì méjèèjì ṣùgbọ́n ṣá tó bá foríkì tí ò ń ṣe tèmi kì mí orí mi ò lè rù. kó lùlù látẹnudọ́là tí ó bá ti ń ṣe nǹkan tó bẹ́jẹ̀ mi mu. Nífà ṣe ní ègún dandan ni kò ní bá láìṣẹ. ó ní èpè dandan ni kò ní bá láìjà. ó ní tí ò bá ṣe lọ́jọ́ àárọ̀ ó ní á ṣe lọ́jọ́ alẹ́. adó afẹ́jẹ̀ lògbò tó máa gbẹ́kùn dánmọ. gbogbo nǹkan tí Fásọ ló máa ń bà mí lẹ́rù pátá. ṣe rí nǹkan tá à ń pè ní àyànmọ́. àyànmọ́ mú ìpín dání ó mú kádàrá dání. ó ti wá mú ẹ̀jẹ̀ tó bí ìyàn dání. ṣé ọ̀rọ̀. lẹ́yìn àyànmọ́ tẹ́ ẹ sọ yẹn ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe kálẹ̀ kan ẹ ti ka ẹ̀ka àyànmọ́ mọ́ ó tún wá ku ẹ sọ̀kan nípa ṣé ìpè ẹ dárúkọ kan náà lẹ́ẹ̀kan ẹ ní àyànmọ́ kádàrá ìpín kádàrá. ṣebí ìpín náà la lè pè ní àkọsílẹ̀. ìpín la lè pè ní àkọsílẹ̀. ọ̀yá
bọ̀ lójú èmi lédè Yorùbá nítorí gbogbo nǹkan tí tẹ́ bá kọ́ mi ní ha máa jókòó máa rò pé ṣé ha ìdẹ́rù bẹ́ẹ̀ ṣá ẹni kí ló ń rò pé á rí bẹ́ẹ̀ mi kì í nígbàgbọ́ nínú motivational words. Motivational words tí ó bá situation ní mu ó lè má bá tèmi mu. ọ̀rọ̀ rẹ o. so wípé inú mi ò dùn wọ́n á sọ fún mi pé báwo mo ṣe lè lo ẹ̀dọ̀ ọ̀rọ̀ yẹn wípé ká sì máa wò ó sì lè bọ̀ sí tí mi dẹ̀ ní iṣẹ́ tí mò ń ṣe ṣó lè bọ̀ sí. láíláí. so ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní àwọn èèyàn tó bá wí òun lèmi ṣe máa ń tẹ̀lé fá nítorí o lè dá fákífá lórí tó fẹ́ ṣe yẹn wá padà jẹ̀bi ní. bá a ṣe àwọn èèyàn lérò pé ó dájú ní mọ̀ṣẹ́ ọ̀rọ̀ fálẹ́mì tẹ̀lé àìmọye àwọn tó ṣoore tó jẹ́ pé oore tó ṣe yẹn ló fi kábàámọ̀ ó dẹ̀ lè ṣe kàńgbà mi tó kó padà dire fún yàn yẹn. so ọ̀rọ̀ Fá ó jẹ́ nǹkan tó jẹ́ pé èmi rí gẹ́gẹ́ bíi pé ọ̀nà àti ìṣẹ̀lẹ̀ ayé tó túmọ̀ lé ayé ó kọjá nǹkan tí èèyàn lérò nínú pé oníṣòro ọ̀rọ̀ nǹkan báyìí báyìí sọ báyìí nígbà tí nǹkan báyìí báyìí ṣe báyìí ìfọ́ rí bẹ́ẹ̀ wá dá ní odù tó bá dá tó bá fù lásìkò yẹn ló máa tọ́ ẹ sọ́nà bó ṣe fẹ́ lálùyọ. ó lè di fákífá ní oore tó ń ṣe ló pọ̀ jù kó dín oore ṣíṣe ẹkùn. pé oore tún máa ń pọ̀ jù. Ifá ìwọ́gbọ́ rẹ̀ ọlọ́fọ́ ò ìka tó ń wò yìí ó ní ò bá ṣoore kí o mú mi kí o fi palẹ̀ ó ní ọmọ aráyé wọn ò jẹ́ fohùn rere sí ẹ ó lóò bá ṣèkàṣèkà kí o mú tọ̀ kí o fi bu ẹsẹ̀ ó ní ọmọ aráyé wọn ò jẹ́ fohùn rere sí ẹ. láìṣẹ́ gbọ́ ọ̀rọ̀ Fá ó máa ń gbé mi lọ́kàn bẹ́ẹ̀ ní pé ilé ayé ni èmi ṣe máa ń sọ fún yàn pé tí mo bá ṣoore fún ẹ tó bá mọ̀ Elédùmarè lónìí tí n bá dẹ̀ ṣèkà fún ẹ náà tó bá rí gẹ́gẹ́ bí ìkà Elédùmarè lónìí kò sẹ́ni lè mọ bí Elédùmarè ṣe tó bí ayé o má rò rí mi gẹ́gẹ́ bí ilé má dẹ̀ ìka mi náà gẹ́gẹ́ bí ìkà sábàbí lásán Elédùmarè fi ṣe. kódà kí ká tó tẹ̀síwájú àwọn ìbéèrè kan tún ṣì wà nínú mi láti béèrè gẹ́gẹ́ bí ọ̀pọ̀ náà ṣe ń béèrè irú ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń kálẹ̀ ẹ̀ka ìpín ẹ̀ka kádàrá ẹ̀ka àyànmọ́ sábàbí ẹ dárúkọ ẹ̀ náà. sábàbí yá kí n sábàbí. ṣẹ́rí nínú ìrìn àjò ẹ̀dá a máa ń rí nǹkan kan gẹ́gẹ́ bí ilé ṣùgbọ́n ṣá sábàbí ni. sábàbí ni. a dẹ̀ máa ń rí nǹkan gẹ́gẹ́ bí ibi ṣùgbọ́n ṣá sábàbí ni. kí wàá ní sábàbí yẹn gangan. sábàbí dàbí ọ̀nà líle ṣùgbọ́n ṣá máa yà síbi ká tó gbà bí. ọ̀nà líle rè máa yà síbi ká tó gbà bí. bẹ́ẹ̀ ni Elédùmarè máa ń wá fi sábàbí oríṣiríṣi nǹkan dán ẹ̀dá wò. ìyẹn ni pé a lè pe sábàbí ní àdánwò. sábàbí lè lọ gẹ́gẹ́ bí àdánwò ó dẹ̀ lè lọ gẹ́gẹ́ bí oríire. ìyẹn ni pé ó pín sípa méjì. gbogbo nǹkan lé ayé sábàbí ni ríra èmi àti yín sábàbí ni jíjòkó mi ń bí sábàbí ni so gbogbo ìrìn àjò ẹ̀dá lé ayé a lè ti kọ́ ṣùgbọ́n ṣá sábàbí kan ló máa mú wa pàdé. kódà ẹ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nínú àwọn àlàyé yín wípé Ifá wípé kò sí ohun tí Ifá ò lè ṣàlàyé pé tó bá ti dáfá ó máa sọ
ohun tó bá kàn ó dà. Ṣé a lè rí ohun tí Ifá ò lè sọ tó wà láyé? Elédùmarè ló yé o ṣùgbọ́n ṣá Ifá ò kì í ṣe magic. Tífá náà fún yẹ dẹ́yìn ọ̀nà ó lóun ò kì í pidán. Ifá ò kì í ṣe magic, kì í pidán. Kò kì í ṣe dán. Nǹkan tó ní ìpele ni. Ìpele. Ifá dàbí ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ pé tóbìnrin bá lóyún a máa bá a kà. Àkàsọ̀ kìíní, àkàsọ̀ kejì, àkàsọ̀ kẹta, títí lórí 9. Ìbéèrè kan lèmi wá fẹ́ bí báwo la ṣe mọ̀ pé orí 9 lobìnrin ń bí? Bí àtòrí pé a ti rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin pé tó bá ti di oṣù kẹsàn-án lọ́pọ̀ wọn, kì í ṣe gbogbo wọn ṣùgbọ́n lọ́pọ̀ wọn máa ń bí. Ó máa ń wò ó jẹ́ ìbéèrè fún gbogbo àgbà tá a máa ń wò kíní àti ìdáhùn. Mi ò wá mọ̀ dáhùn ọmọ ike lèmi. Ẹ gbọ́ sẹ́yìn ó dáhùn ẹ̀ dáhùn ẹ̀ sí comment section yẹn ẹ jẹ́ á tẹ̀wájú. So bọ́ọ̀rọ̀ fàṣírí nìyẹn. A lè rí obìnrin, a lè rí bí a lè ya scan lénìí kó ní akọ tún dọ̀la kó tún ní abo. Bọ́ọ̀rọ̀ fàṣírí nìyẹn. Bọ́ọ̀rọ̀ fàṣírí nìyẹn. Bẹ́ẹ̀ni. Ó jinlẹ̀ o. Tọ̀ ẹ tẹ̀wájú. So Ifá ẹ lè dá Fá lè ní kí Fá ní ìrìn tẹ́fẹ́ ní ọ̀nà wà ń bẹ́ o kẹ́ẹ̀dẹ̀ máa rìn lọ kẹ́ẹ̀dẹ̀ tún dáfá. Ó ti ń kọsẹ̀ o. Kí ni orin kan bó ṣe jẹ́ kó orin kan lónìí? Ìtumọ̀ ẹ̀ ní gbogbo yẹn gbà tó ń rí nìyẹn ó ti kó àwọn nǹkan tí ò jẹ́ kó kó mọ́ra ó ti kó mọ́ra. A ṣèkìlọ̀ fún nípa ẹ̀. Wọ́n á ń báyọ̀ sọ̀rọ̀ lẹ́nu mo ní ọ̀rọ̀ ayé dàbí irun ni o. Bí irun orí. Irun orí bí irun. Lọ́nà wo? Bó bá ṣe ń gẹ̀ ló ṣe máa wù sí. Tó bá dẹ̀ ṣe ń gẹ̀ ló ṣe máa gbó sí. Bẹ́ẹ̀ ni ìṣòro tí gbogbo wa dojúkọ nílé ayé. Bàbá ṣe ń ṣẹ́gun kan báyìí. Èmi ò tún máa yọjú. Èmi máa tún máa ètò tún máa yọjú ẹ tún máa nípọn. Ìta àti iṣẹ́ lọ. A tún nípọn ju ilé tó ti ṣẹ́ lọ. Ẹ má bínú pọ́rọ̀ mi ń jẹ́ lówelówe. Ó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Torí kò sẹ́ni gbọ́tọ̀. Ṣé béèrè mi tún bàbá mi? Tọ́ níbi ọ̀rọ̀ tó wà lẹ́yìn tá a bá tún sì ń sọ̀rọ̀ nípa Ifá kí wá ní Ifá ṣíṣẹ́? Ifá ṣíṣẹ́ mo ti sọ nínú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ pé ntàbí alákọ̀ọ́kọ́ pé Ifá ṣíṣẹ́ dàbí nǹkan tá a fẹ́ fi mọ̀ pé báwo ni ilé àjò mi ṣe ní ayé nílé ayé. Ó ní Ifá ṣíṣẹ́. Báwo ni mi ṣe ní kọsẹ̀. Ìyẹn ni pé Ifá ṣíṣẹ́ yàtọ̀ sí dídáfá. Ifá ṣíṣẹ́ yàtọ̀ sí dídáfá. Okay. Ifá ṣíṣẹ́ máa sọ nípa ẹ pé èèwọ̀ wo ni mò ń jẹ tí ò bá ìsìnkí mi mu. Ìrìn àjò wo ni mo gbọ́dọ̀ rìn tọ́nà mi tí ilé ayé mi ò fi ní rújú. Ifá ṣíṣẹ́ dẹ̀ tún máa ń tọ́ka sí fún wa pé bó ṣe máa ṣe pẹ̀lú àwọn èèyàn àti irú ìrìn tó fẹ́ máa rìn pẹ̀lú àwọn èèyàn. Ifá ṣíṣẹ́ dàbí ilé tá a kọ́. Ṣé ń gbọ́? Àgbọ́yé. Ilé tá a kọ́ pẹ̀lú design tó ń wà. Ilé tí èèyàn kọ́ pẹ̀lú design tó wúyàn. Ẹ má ṣe ọ̀rọ̀ mi gbọ́ o. Àgbọ́yé. Tábàtẹ̀ Ifá máa sọ fún ẹ irú aṣọ tó jẹ́ kó wọ̀. Ifá ṣíṣẹ́ túmọ̀ sí èèwọ̀ téèyàn ò gbọdọ̀ ṣe nílé ayé nítorí èèwọ̀ la ṣe ń tẹ̀fá. Torí èèwọ̀ kéèyàn lè mọ èèwọ̀ rẹ̀. Èèwọ̀ rẹ̀ mo ṣe ní ilé tí a kọ́ tá design
ṣé n ta wá gbìyànjú àti sọ báyìí ni pé téèyàn bá ti ṣẹ́fá tó bá ti mọ èèwọ̀ ẹ̀ nǹkan bẹ̀rẹ̀ sí máa lọ gerege fún un kò ní máa rí ṣòro tàbí kojú ṣòro kankan mọ́ ni. A ti sọ̀rọ̀ ìpín àṣẹ. ìpín dandan ni ó gbọ́dọ̀ ṣe. ibi ẹ̀mí sábàbí tí máa ń wà. Ifá náà dẹ̀ sọ ó ní bí a ṣe dáni wáyé pa àṣẹ òun náà láàrí rí bá a dẹ̀ ṣe dáni wáyé pa àrí bí náà láàrí rí. Ó ní èjèèjì ni mo gbè mí ògbé nìkan tó wá fún Ọ̀rúnmìlà bàbá ń ṣáwó lọ sótú fẹ̀lẹ̀ Ọ̀rúnmìlà wọn ló tún fẹ̀lẹ̀ tó bá fún wọn ló tún fẹ̀lẹ̀ níbi tí ikú dó àrùn dó ẹjọ́ dó òfò dó. Wọ́n ní òtún fẹ̀lẹ̀ wọ́n ní nígbà wáṣẹ̀ wọ́n ní yàrá mẹ́rin kan wá ti jẹ́ pé wọ́n máa ń tọ́jú nǹkan síbẹ̀ ni tọmọdé àtàgbà tó máa ń lọ bẹ̀ lọ ṣeré kàyéfì ló kọ́ jẹ́ pé wọ́n rí pé ibi tí àwọn máa ń tọ́jú nǹkan sí ilẹ̀kùn bẹ̀ dí orí nǹkan àbàmì bẹ́ẹ̀ kí ni nǹkan àbàmì yìí Ọ̀rúnmìlà ló wá lọ sótú fẹ̀ bàbá olùmọ̀ ẹ̀jọ̀ wá láwà lóye ẹ̀ àwọn láwọn kankan bí yìí kò yí àwọn sí Ọ̀rúnmìlà bá wà ó ní yàrá alákọ̀ọ́kọ́ ikú ló wà ń bẹ̀ o yàrá ẹlẹ́ẹ̀kejì àrùn ló wà ń bẹ̀ yàrá ẹlẹ́ẹ̀kẹta ẹjọ́ ni wọ́n ní yàrá ẹlẹ́ẹ̀kẹrin yìí òfò ni Fátúmọ̀ kí mo fẹ́ràn ẹ̀ púpọ̀ o. ẹ sì máa kí fáàkà tó máa lọ gan. mo ti di fọ́rẹ́ ẹ̀dí. ẹ tuntun máa ṣe ń gbọ́. kí la máa ṣe bàbá ibi táwọn ọmọ àwọn jẹ́ sí ni tó yẹ pé àwọn gbogbo fún àwọn fẹ́ràn láti máa wà àfi kẹ́ ẹ ṣe gbá kẹ́ ẹ wọ́n ṣe gbogbo nǹkan tí Ọ̀rúnmìlà ní kó ṣe wọ́n ṣe ó ní tó bá di ọjọ́ kejì lẹ́yìn tó ti parí àwọn nǹkan yẹn ó ní kó lọ wo bẹ̀. Yàrá alákọ̀ọ́kọ́ kí ni mo ní wà bẹ́ẹ̀ ikú ẹlẹ́ẹ̀kejì àrùn ẹlẹ́ẹ̀kẹta ẹjọ́ ẹlẹ́ẹ̀kẹrin òfò. Ibi tó ti bá ikú wọn bá owó ń bẹ̀. ibi tó ti bá kú wọ́n bá owó ń bẹ̀. Ibi tó ti bá àrùn ọba obìnrin. ibi tó ti bá àrùn ọba obìnrin. Ibi tó ti bá ẹjọ́ ọba ọmọ. ibi tó ti bá ẹjọ́ wọ́n bá ọmọ. Ibi tó ti wá bá òfò ọba ẹ̀mí gígùn. ibi tó ti bá òfò wọ́n bẹ̀mí gígùn. òkè o. ọ̀rọ̀ ìwádìí kò ló yàgò. kí ni ìtumọ̀ gbogbo kíní yìí fún ọlọ́gbọ́n èèyàn gbogbo nǹkan tá a kà lẹ́yìn tí júwe ayé. pé ó ti divine. nílà gbogbo àkàwé tẹ́lẹ̀ ló máa yẹ fi pààlọ́ sáwọn yóò yí àwọn. ó ní ẹ ti ń ṣe nǹkan èèwọ̀ làwọn ń máa lè ṣe wá kìíní. wọ́n tún wá fi ara wọn pàrokò ọ̀rọ̀ fún yín. ó fi jẹ́ pé àrokò l'Elédùmarè máa fi ń ránṣẹ́. ṣé ń gbọ́? Ifá kọ́kọ́ fi jẹ́ ọ̀rẹ́ ẹnu Elédùmarè. kí ni ìtumọ̀ eléyìí bàbá? ó ní ẹ mọ̀ pé gbogbo ibi tó bá ti wà nílé ayé yìí ó ní ikú ló wà ńbẹ̀. gbogbo ibi tó bá ti wà nílé ayé yìí ikú ló wà ńbẹ̀. ṣé wọ́n ní? òótọ́ pọ́nbélé. wọ́n tó bá sáré owó ikú òjìnà. bá sáré owó ikú òjìnà. tóbi àtọkùnrin tá a wá rí nínú yàrá àrùn nǹkan ìbáàjẹ́ ọkùnrin ló kú gun obìnrin ìbáàjẹ́ obìnrin ló kú gun ọkùnrin ó ní àrùn òjìnà sólúwa ẹ̀. àrùn òjìnà. kí ló wá ń pa gbogbo wa? mo fi máa ń sọ fún gbogbo èèyàn pé gbogbo nǹkan tó bá mọ̀ jẹ láyé yìí àrùn ni o. àrùn ni. wo obìnrin tó fẹ́ràn bóyá
kó máa bọ́kùnrin lájọṣepọ̀ látàárọ̀ ṣúlẹ̀ ọjọ́ alẹ́ ẹ̀ ni ìwọ ọkùnrin náà tó fẹ́ràn ẹ̀ ọjọ́ alẹ́ àrùn ní. ẹjẹ́ pé bóbìnrin ń bọ̀ orí ni ó ṣe gbọ́ ó ṣẹ̀ṣẹ̀ rí ni àfi kó bá sùn àrùn ló fi ń ṣeré. ó gba àrùn tó lè pààyàn jù ní ayé ibo la ti ń kó. àrùn obìnrin ló pọ̀ jù ara ìbálòpọ̀. ṣọ́n kó lára ọkùnrin náà. wọ́n kó lára wọn ní mo sọ wá padà lo ìbálòpọ̀. eléyìí máa lè fojú jà wá. ṣe rí ẹlẹ́ẹ̀kẹta ó ní ẹjọ́. kẹ́ ẹ máa dágbélé kẹ́ ẹ má lè kọ́ má gbóhùn ọjọ́ tẹ bá ti bímọ. abẹ́rẹ́ sì ń gbóhùn. àwọn olùjọ dandan. bàbá alágbájá ọmọ yín ti ṣe bákan má bínú ìyá ẹgbẹ́ wọlé. ìyá alágbájá ṣó àdèjọ kọ́ mọ́ ẹ lọ ṣe kíní kan ìyá rojọ́. ìyá rojọ́. ẹ wà ní kí ló bá mi lẹ́rù. kí ló bá yín lẹ́rù jù. ibi tó ti rí owó tó wá rí ọ̀fọ̀ ńlẹ̀. gbogbo ẹ̀dá tó bá ń gbàdúrà kó ń gbó mo fẹ́ ṣùgbọ́n ẹ̀kú ní o mo fẹ́ darúgbó kẹ́jẹkẹ́jẹ ní o mo fẹ́ lo 2000 ní o mo fẹ́ lo 150 ní o mo fẹ́ lo 300 ní ọ̀fọ̀ ló fi ń ṣeré. a kàn máa rí pé àwọn tí ò tó ó kàn gbọ́mọ sí ní gbígbà sí. gbọ́mọ sí gan nǹkan nǹkan àbàjẹ́ ṣojú ẹ̀. nǹkan àbàjẹ́ ṣojú ẹ̀. ẹni tó ti lákìtìyàn àti ṣọ́lé epo bíi 10 tó ti lákìtìyàn àti ṣe bísínẹ́sì bíi 8 adígbàyàn aṣojú sí ṣojú olójú dẹ̀ lè dàbí ojú ẹni láíláí. ṣe kò ní bàjẹ́. ọ̀hún làwa ṣe ní kó tó kó bẹ̀rẹ̀ sí fúyàwó sí gbogbo wọn alẹ́nu. ó ní má máa jẹ́ aṣọ̀fọ̀ alẹ́ òru má máa jẹ́ aṣọ̀fọ̀. má máa jẹ́ aṣọ̀fọ̀ alẹ́ òru má máa jẹ́ aṣọ̀fọ̀. bá ti wálé ayé ẹni yàn rí ayàn bí má máa jẹ́ aṣọ̀fọ̀ alẹ́ òru má máa jẹ́ aṣọ̀fọ̀ alẹ́ òru má máa jẹ́ aṣọ̀fọ̀. bá ti wálé ayé ẹni líle àríbí má máa jẹ́ aṣọ̀fọ̀ alẹ́ òru má máa jẹ́ aṣọ̀fọ̀ alẹ́ òru má máa jẹ́ aṣọ̀fọ̀. bá ti wálé ayé ẹni ṣeré àṣebí má máa jẹ́ aṣọ̀fọ̀ alẹ́ òru. ṣe rí pé ọ̀rọ̀ ilé ayé ó wà very complicated débi pé èèyàn kò lè ní lágbájá ṣèkà fún mi. mi máa ń sọ gbangba mo dẹ̀ máa ń sọ kọ̀rọ̀. gbogbo ìwà téèyàn bá ṣe sí èèyàn kan ló mọ̀ọ́mọ̀ ṣe. bí kì í ṣe gbogbo ènìyàn mọ̀ọ́mọ̀ ṣe. kò pọ̀ sí gbogbo alálẹ́ yìí ọkàn. ìwà mi ọkàn mi máa wù ú ìwà mi gan èyí wù intentionally. ìdàgbà mọ́ bọ̀ kílídùmarè má fogun jà wá. àṣẹ. so ló fi jẹ́ pé ó gba àwọn ọ̀dọ́ tá à ń gbé owó ó ní ikú ọ̀dọ́ pọ̀ ṣe ní ká bẹ̀ wá ibi tí owó bá wà ikú wà ń bẹ̀ o. kódà ṣé n tẹ́ wá ń sọ báyìí ni pé kéèyàn má sáré ọrọ̀ kéèyàn má sáré àti jéèyàn mọ́ ni. a máa sáré kú ni a máa sáré dọdún ogbó ni. a máa sáré dọdún ogbó ni. Ifá sọ ó ní owó ò sí ènìyàn ò sunwọ̀n. owó ò sí ènìyàn ò sunwọ̀n. tówó bá sí ènìyàn ò sunwọ̀n. bẹ́ẹ̀ni. gbogbo nǹkan gbogbo owó tí mo bá parí ní ilé máa béèrè ọ̀rọ̀ Ifá ni mo sọ. kábọ̀n tó gbogbo ọ̀rọ̀ Yorùbá pátápátá látòkè délẹ̀ ọ̀rọ̀ Ifá ni. mo ṣe máa ń sọ fún yàn pé ẹni tó bá ní òun ò ṣe ti Ifá òun ò ṣe ti ṣẹṣẹ ọjọ́ tó bá ti lùlù tọ́kì oríkì ẹ̀ tó ti jó. bó ti ṣe Fá. ó ti ṣe. oríkì tá à ń kí ṣe orúkọ ẹ lọ́ fi ń kí ẹ ni. orúkọ àwọn bàbá ẹ ní àwọn wà ní bàbá èèyàn kò sọ oríkì tó máa kì tó ní dárúkọ ọ̀run malẹ̀ kan mọ́. wọ́n dárúkọ ọ̀run malẹ̀ kan mọ́. kò ṣeé ṣe. ẹ lè béèrè dáadáa o
àwọn orúnmalẹ̀ míì wá ti jẹ́ pé wọn ò jà gbangba. tí ẹ pé bí òkìkí ò pọ̀ lórí òkìkí ò pọ̀ ṣùgbọ́n ṣàrùnmalẹ̀ ní. wọ́n ní èèyàn kan lóun ẹ̀yìn ìjèjì kí ló ń pè lẹ́yìn. kí ló ń pè bẹ́ẹ̀. omi lẹ́rìn. omi lẹ́rìn tí èso omi ẹ̀rìn Ìjẹ̀ṣà lómi. Elédùmarè ṣùgbọ́n ṣàkóso líkìtọ̀ máa kì. ẹ jẹ́ kí n wá béèrè kí ló dé tó ń lùlù torí wa máa ń wú. tọrọ ni bóyá. ṣàwùdá kan wà bẹ́ẹ̀. kí ni ìbáṣepọ̀ irúnmalẹ̀ àti ìlú? Elédùmarè aṣọ wa ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ nílé ayé ló ní àwọn oníṣòro táwọn ń kojú àwọn oníṣòro táwọn ń kojú. báwo lóòótọ́ ẹ ti sọ̀rọ̀ nípa Ifá pé Ifá ni kéèyàn òbí Ifá ni gbá Ifá wọ̀ ṣùgbọ́n ibi ọ̀rọ̀ wa ó dé bẹ́ẹ̀ lómi máa ń kojú àwọn ìṣòro kan kí ni tó yẹ kó mọ̀. ní bá ń kojú àwọn ìṣòro kó kọ́kọ́ mọ́ra ẹ̀. kó mọ rẹ̀ lọ́nà owó bó ló ṣe fẹ́ mọ rẹ̀ ó mọ̀ pé Káyọ̀dé ló ń jẹ́ ó mọ̀ pé Kúnlé ló ń jẹ́ ó mọ orúkọ tó ń jẹ́ bí báwo. àti mọ́ra àyàn kan nìyẹn. ègùn tó ń ja gbogbo wa inú ẹ̀jẹ̀ ló wà. inú ẹ̀jẹ̀ ló wà. ẹgbọ̀fà tí mo kì í ló ní bá a ti yan rí láò yan bí bá a dẹ̀ ti kórè láò kó ibi ìmọ̀ ṣákìlì máa lè má jẹ́ ká ṣọ̀fọ̀. ilé ayé ò ṣe boycott. lèyìn à dọ́gbọ́n sí. kò ṣe dọ́gbọ́n sí wàá padà kó. kò ṣe é fò wàá padà kó sí. fọ́múlà ni. téèyàn gbọ́dọ̀ mọ bó ṣe fẹ́ insert àwọn values ẹ̀. ẹ má bínú mo lè máa lọ sómọ in mathematics o bọ̀ ẹ gbà mí bẹ́ẹ̀. yẹn pé fọ́múlà ní ilé ayé wa yìí. gbogbo wa pátápátá fọ́múlà ni. a máa calculate. o wá gbọ́dọ̀ mọ bó ṣe fẹ́ input gbogbo àwọn value yẹn síbẹ̀. So at each level every one of us is either he or she must know what is the next thing to do. ìwé ọmọ kí ni tó kàn láti ṣe. lóòótọ́ ogun ayé ń bá wa jà o ṣùgbọ́n ṣá ọ̀pọ̀lọpọ̀ wa àìgbọràn pọ̀ fún wa àti agídí inú. àìgbọràn àti agídí inú. ẹlòmíì wà ó yan oríire ṣùgbọ́n ṣá kò nínú ire. ẹlòmíì yan oríire àmọ́ kò nínú ire. bẹ́ẹ̀ ni. kí ni oríire àti inú ire. ó ṣìbù kan okun ẹsẹ̀ ire. inú ire oríire ẹsẹ̀ ire. bẹ́ẹ̀ ni. ẹjọ́ ẹ ṣàlàyé ẹ torí ire gbogbo ẹ̀ bí mo. ire ni. Ifá ní fùfù mọ́ nínú ó ní òkọ́là lẹ́yìn ó ní baba lórí ire nínú ire má lẹ́sẹ̀ ire. ok ẹ jẹ́ kí n yànnà náà yẹn ṣé ẹlòmíì ó yan oríire lóde ọ̀run ó nínú ire nílé ayé ìmọ̀ṣáṣẹ́ rí ẹsẹ̀ gangan kò ní gbé kórè. kò ní gbé kórè. àsìkò tí wọ́n bá fẹ́ fi lé lọ báyìí. lókàn lè rìn lọ bí orí tó gbági. lọ́ máa wá kiri. tàbí kí fóònù ọbẹ̀ má lọ. kí fóònù wọn tí ẹni rí ní ọ̀nì rẹ́ni pè mọ́ fún ṣe rí pé olóríire ó nínú ire ṣùgbọ́n ṣá kò lẹ́sẹ̀ rí. ṣé ń gbọ́. àgbọ́yé. gbogbo èèyàn ní tí wàá sọ ó ní àwọn èèyàn máa ń lórí ire ṣùgbọ́n ṣá ń gbà mí wọn kì í nínú ire. mo ń fi ẹsẹ̀ fàtọ̀ kó má dàbí ẹni pé bóyá ó ń rò ó ń sọ ni o.
ìgbà mi èèyàn máa ń lórí ire débi pé gbogbo nǹkan ilé ayé yìí òun ló máa darí ẹ̀ sí. ẹlòmíà ní oríire alẹ́sẹ̀ rí. gbogbo nǹkan rẹ inú ayé yìí náà máa darí ẹ̀ sí. mọ̀ṣá tó bá kùn jẹ́ kó tó lọ́wọ́ ìbínú tí ò tó bínú ló máa fi bàjẹ́. ṣẹ́rí pé olóríire ó nínú ire olóríire ó lẹ́sẹ̀ rí mọ̀ṣá kò nínú ire. lọ́ fi máa ń sọ fún yàn pé tó bá lóríire ò kẹ̀ fi wà kún. tó bá lóríire fi wà kún. tó bá wà nípò àtàtà fi wà kún. ṣẹ́rí ìwà ó máa ń ba ire jẹ́ ni. ìwà dẹ̀ máa ń tún ire ṣe. owó kọ́ ló ń sọ̀yàn dolówó. kí wàá ní sọ̀yàn dolówó. ìwà ni. ìwà ní sọ̀yàn dolówó. ìwà ni. ṣùgbọ́n a máa ra àwọn míì tí wọn ò níwà re ṣùgbọ́n wọ́n jẹ́yàn wọ́n lówó. ẹ wá lọ wò wọn àwọn èèyàn fẹ́ wọn torí nǹkan tó ń rí gbà lọ́wọ́ wọn ni. bàbá tó bí mi ó sọ̀rọ̀ kan fún olówó kan olówó yẹn béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́. wípé kí ni bàbá yín yẹn fẹ́. kí ni bàbá mi fẹ́ owó wà ó dárúkọ owó fún un. bàbá wa rí ẹ̀yìn ó ní olówó ni ọkàn ò balẹ̀. olólówó ni ọkàn rẹ̀ ò balẹ̀. olówó ni ọkàn òun balẹ̀ tí gbogbo èèyàn ti mọ̀ pé òun Elédùmarè ló ń bá ṣe rí òun. kò síbi tóun ò lè dá lọ lásìkò tó ń rún. mọ̀ṣá owó ti gbà wà lọ́wọ́ ẹ̀. oníṣẹ́gbà ní táwọn yìí yóò dá gbogbo èèyàn ló dá sí o. mọ̀ṣá dé ti pówó tó ní àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ láì dá ti pọ̀jù àwọn èèyàn tó máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa lọ. torí owó tó ní. ẹni Elédùmarè àṣẹ gbogbo wa ló lówó. tó bá ṣe wá lówó tó kò ní gbà wà lọ́wọ́ wa. ajẹ́kárí wà lọ. ṣàṣà ló lówó tá a máa rí tínú ò ní dùn. nígbà míì àwọn wọn á fẹ́ tọ́jú privacy wọn ṣùgbọ́n ṣá ẹ̀rù ọkàn á máa rò ní wípé wọ́n kanra. ṣe rí i pé ní ojú tàwa a ti rò ní wípé kò ní wà. bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ tí èèyàn bá bá wọn pàdé níbi tí wọ́n ti ń ṣeré náà ṣe lágbájá ni. fún gbogbo àwa ọ̀dọ́ náà tá à ń lé owó àbí àwọn tó ti lówó àbí àwa tá à ní ẹ jẹ́ ká máa rí gbogbo àwọn tó ní gẹ́gẹ́ bí ẹni pé èèyàn làwọn náà ká ṣọ̀rọ̀ tá máa sọ sí wọn. nítorí kò sẹ́ni tí òun kò jókòó sáàrin èrò kó máa játa kó máa mú mi. kò sẹ́ni tí òun kò jókòó sáàrin ẹbí ẹ̀ kó máa ṣe bó ṣe mú un. òdì tí pọ́ ti lówó wọn ti lókìkí a máa sọ wọ́n dẹni inú ilé tó nílé jáde. torí pé wọ́n ti lówó wọ́n sì ti lókìkí wọ́n á dẹ nínú ilé tí ò ní lè jáde. nítorí lójú ìwà tó léwu. lójú ìwà tó léwu lójú ọ̀rọ̀ tó lè sọ gan lójú ìrìn tó lè rìn. tọ́ Elédùmarè àṣà gbogbo wa. ẹ̀wọ̀n kan nìyẹn lọ́tọ̀ o. kílẹ̀ mo ní ẹ̀wọ̀n kan nìyẹn lọ́tọ̀ o. gbogbo yẹn wà lẹ́wọ̀n ni. lápá kan àbí. Elédùmarè lè sọ gbogbo àṣẹ. àṣẹ. tọ́ ẹ bá wa dárúkọ yìí lẹ́ẹ̀kan sí ọdún iṣẹ́ àìmọ̀kó lóko àwọn èèyàn lọ́tún lọ́sì. ẹlẹ́fẹ́ béèrè nípa òṣèlú àbí ọkàn. mo kọ́ kàn fẹ́ kẹ́ tó dárúkọ yín kán lè tún mọ ta ni wọ́n gbòòn lẹ́nu ẹ̀ látara. orúkọ mi lẹ́ẹ̀kan sí babaláwo Ifagbemi afúwàpẹ̀yẹ àtọ̀dá àwòfọ̀lájì ànígbẹ̀dù ọ̀pẹ̀mọ́pẹ̀. tọ́ ṣe rí bẹ́ẹ̀ ṣe wo yìí ó ṣe pàtàkì kẹ́ ẹ share fídíò yẹn bákan náà ẹ lọ sí comment section kẹ́ ẹ máa comment bó ṣe rí lọ́kàn tí yín ojú tẹ́ ẹ fi ń wò ó ṣe pàtàkì kẹ́ ẹ fi sí comment section. tọ́ ẹ já tẹ̀síwájú kò sí bá a ṣe máa sọ̀rọ̀ nípa ifá ṣíṣẹ́ ọ̀pọ̀ èèyàn tún máa ń sọ̀rọ̀ nípa oṣó ṣíṣẹ́ tàbí ṣíṣẹ́ só ibi ṣíṣẹ́ só náà máa ń pè é kí ni pé èèyàn ṣiṣẹ́ só kí ló túmọ̀ sí.
oṣó àdàpè ọ̀rọ̀ ni. oṣó àdàpè ọ̀rọ̀ ni ó yá ẹ̀yàn náà. Ifá ní lè ṣẹbọ lè ṣó oògùn. ìṣẹbọ lè ṣẹbọ. lè ṣẹbọ. Ifá ní ó ní lè ṣẹbọ lè ṣó oògùn. lè ṣẹbọ lè ṣó oògùn. ó ní bá a ti wáyé páàrí láàrí. bá a ti wáyé páàrí láàrí. ó ní dúró afọdẹ pagílíntì pagílíntì. ìyẹn ń ṣàwó lọ sí wàràwàrà tọ́lá. ṣe gbọ́ o bí mo ṣe ń sọ fún yàn pé ìwọ tó bá fẹ́ mú nǹkan tó kàn nípasẹ̀ ilé ayé àbí nǹkan tó pọ̀ nínú ilé ayé ẹ láti ṣe ṣe gbọ́ kíyàn máa dáfá lóòrèkóòrè. ṣe gbọ́ Fátúmọ̀ yìí. kíyàn máa dáfá lóòrèkóòrè. Ifá ní lè ṣẹbọ lè ṣó oògùn. odúfà mi ni mò ń kí ẹ̀ ń táyà lé o. àǹtí yàn bá dá odúfà yẹn fún yàn wọ́n máa yan ọ̀nà ẹ̀ fún àsìkò yìí má ṣe báyìí àsìkò yìí má ṣe báyìí àsìkò yìí kan báyìí ni kò tẹra mọ́. Ifá tún ní ká gbẹ́bọ kárú àwọ̀ ẹ̀yẹlé tó bá fẹ́ yẹlé ó ní àìgbọ́ àìrò awọ àdàbà tó bá fẹ́ dàbà. so ọ̀rọ̀ fáwà fún bá sùn débi pé tó o bá rò pé o gbọ́ tán ìyẹn á padà yọ. ìyẹn á padà yọ. tó bá ti lè máa dáfá kó máa tẹ̀lé òfin ẹ̀ kó máa tẹ̀lé òwe ẹ̀ ìyẹn á yọ. àti Ifá àtijọ́ múlẹ̀ ju kí Ifá wá dá mi lọ. tó bá ti dáfá tí Ifá bá ti kí ẹ̀ ní kìlọ̀ tó ti gbọ́ ó kún sí wa tẹ́lẹ̀dẹ́ lọ́wọ́ o. so Ifá náà dẹ̀ sọ ó ní owó wọlé a ò gbọ́kàn ó ní tí kú bá wọlé la máa ń gbádùn. ọ̀rọ̀ Fábẹ́mi ṣe máa ń rọrọ̀ Fá máa ń rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ayé mi bí nǹkan tó jẹ́ kí n ní. so ọ̀rọ̀ oṣó wà lóòótọ́ o ṣùgbọ́n ṣáì tí mo oṣó ní pé àjò tá a máa ṣe tí àwọn ènìyàn yìí lè bàjẹ́ tàbí ajẹni emèrè ní ẹlẹ́bọ lóògùn ní tọ́ọ̀nì lè dáwọ́ lé òun lọ pè lóṣó ni mo ṣe ní àwọn bàbá yẹn ló dà á pè. tí wọ́n fi pè ní ṣẹ́ṣó. wọ́n fi ń pè ní oṣó. a ní oṣó lẹ̀. oṣó lẹ̀ ò dẹ̀ kì í ṣe oògùn owó. mo fẹ́ béèrè náà nìyẹn o pé èmi máa ń sọ fún gbogbo èèyàn pé gbogbo nǹkan tá à ń ṣe nílé ayé yìí oògùn owó ni. gbogbo nǹkan tá à ń ṣe nílé ayé oògùn owó ni àbí ibò. iṣẹ́ tẹ̀ ń ṣe yìí oògùn owó ni. bí báwo. ẹ̀ ń ṣiṣẹ́ kẹ́ fi lè rí owó ni. àbíṣẹ́ ń ṣiṣẹ́ láti lè tọ́ṣẹ̀ ní. lọ́nìí Ifá sọ ó ní ṣiṣẹ́ kíṣẹ́ kí o bá lè lówó lọ́wọ́ ó ní ṣòwò kówò kí o bá lè jèrè ọjà. à ń ṣiṣẹ́ yàtọ̀ sí pé à ń jèrè ọjà o. ọ̀pọ̀ èèyàn lè jẹ́ pé wọ́n ń rí ṣe nínú ọ̀rọ̀ náà gbígbà. so ó ní ṣiṣẹ́ kíṣẹ́ kí o bá lè lówó lọ́wọ́ ó ní ṣòwò kówò kí o bá lè jèrè ọjà. ó ní ṣẹ́kíṣẹ́ ni mo ṣe kí n tó tèmi ní owó lọ́wọ́. ó ní òwòkówò ni mo ṣe kí n tó tèmi jèrè ọjà. ìtumọ̀ ẹ̀ ní pé ìwọ tó bá ń ṣiṣẹ́ ó pọ́sibù kó kàn máa ṣe kó máa fi rí nǹkan mú lọ ẹnu. iṣẹ́ nìyẹn. bí yóò lójú tiẹ̀ jẹ́ ká máa sọ pé iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ́ wọ́n ní òwòrè ọmọ aláṣẹ là. ṣùgbọ́n ṣé ìwọ tó mú gbogbo nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí òwò ṣiṣẹ́ kíṣẹ́ kí o lè ní owó lọ́wọ́ tẹ́ bá ń ṣiṣẹ́ owó lẹ máa ní ọwọ́ dẹ̀ ní ṣùgbọ́n ọwọ́ ṣe kọ́lé tówó bá tówó ẹ̀ ní kó sọ́wọ́ ẹ máa kó sí ṣàkàrẹ̀. ó ní òwòye ọmọ aláṣẹ là tí ó bá gba owó òwò owó òwò
ni mo gbà ẹ ní pàtẹ́ síta ẹ ní pàtẹ́ sọ̀rọ̀ gan tó bá ṣe é ṣe táwọn ìyá wa bá gbowó kò lọ́wọ́ àwọn bàbá wa gbà yẹn abẹ́ ìgbàsùn wọn lọ́ máa kó sí tó máa lọ́ṣọ ọmọdé ẹ̀ ní pé ta ló fẹ́ kó so gbogbo òun yẹn ní fáyọ̀nàná níṣe ni ká má wá owó kọjá kádàrá ká dẹ̀ má fi tìpá tìlé wá owó nítorí Ifá sọ ó ní igbó oró òjú fọ́ ó ní ìlú òṣìkà kò yáwọ̀ ó ní ìwọ̀n òṣìkà ìtí ìyá ayé bá wọ̀n sílẹ̀ ó ní tó bá wọ̀n fún mi ó ní màá wọ̀n fọ́mọ rẹ ibẹ̀ lọ́rọ̀ ẹ̀san ti máa ń bà mí lẹ́rù ẹ̀san ọ̀rọ̀ Fá ó like èmi ò ní mọ̀ ọ̀gá tí mi lè fọ̀rọ̀ Fá wí. ẹ tẹ̀síwájú mo rí pé fẹ́ sọ àwọn fún ara mi like máa ti fàbọnú Fá ni ti fàbọnú Fá so ẹ jẹ́ ẹ béèrè béèrè. Oṣó ta wá ń sọ̀rọ̀ nípa èyí ṣé àwọn ẹ̀dá ṣé gbogbo ẹ̀dá ló lè ṣẹ́ṣó ni àbí ṣe gbogbo ẹ̀dá ṣé n tó sì dáa ni láti ṣẹ́ṣó ẹ jẹ́ ká kọ́ mu látòrí ṣé n tó dáa ni láti ṣẹ́ṣó tó bá yẹ kó dáa ó dáa ṣé gbogbo ẹ̀dá ló lè ṣẹ́ṣó. mo ti sọ tẹ́lẹ̀ mo ní àdàpè ọ̀rọ̀ ní oṣó inú mi máa dùn tẹ́ ẹ bá béèrè pé ṣé gbogbo ẹ̀dá ló lè ṣáájò ká má sọ pé oṣó. nítorí tẹ́ ẹ bá ní oṣó àwọn bloggers àárín yẹn ló máa padà court ló máa lè against change ilé ayé ti lè èèyàn dẹ̀ gbọ́dọ̀ máa tọ́jú orúkọ so inú mi á dùn tẹ́ bá ní ṣé gbogbo ẹ̀dá lórí ẹ̀ gbáàjò èmi ò rí ẹ̀dá tó rí ò gbáàjò téèyàn bá ti débi tó ń lọ ní o. téèyàn bá débi tó ń lọ náà ṣó lè jókòó ni. kílẹ̀ rí. téèyàn bá débi tó ń lọ ṣó lè jókòó ni. bí irú àwọn bàbá ti wà òótọ́ bí àwa wọn ò wà kọ́ ní gbogbo nǹkan ilé ayé. wọ́n sáré pé káwọn ní gbogbo nǹkan. wọ́n sáré pé ibi tẹ́lẹ̀dùmarè táwọn sí ó tó àwọn. orí ẹ̀kẹ́ tó láwọn bàbá tó jẹ́ abaláwo gidi tẹ́ máa gbọ́ social media tó máa láwọn gbowó lọ́wọ́ gbá gbowó lọ́wọ́ àwọn olùbẹ́ẹ̀ lè rí abẹ́tí. kódà nọ́mbà yín tẹ̀ fi sílẹ̀ ní orí ètò tó kọjá àwọn èèyàn wọ́n fẹ́ pé àwa pa o àwa sì ní àwa kọ́ ẹ̀kọ́ tó kọ́ wa ní ọmọ ní má ṣèpolongo ara ẹ. má ṣèpolongo ara ẹ. wọ́n ní pẹ̀kípẹ̀kí là ń sín ṣẹ̀gi wọ́n ní wọ̀rọ̀kọ̀wọ́rọ̀kọ̀ là ń sín dè wọ́n ló dí ìgbà àbọ̀ kẹ́ni kó mú kókó oṣù méjì kóra wọn nígbà fún ọ̀hún là bàbá lọ ìṣọkọ wúrà ọ̀la Ifá ló tọkọ wúrà á ṣe babaláwo tó bá ti gbọ́ fá ìyẹn ti ní wúrà níkùn Ifá ló tọkọ wúrà á ṣe ìgbà tí wọn bá polówó ara ẹ̀kọ́ tó mọ̀ pé babaláwo nù gbàgbọ́n tó lọ ilé orí ayélujára ṣe bá kan ṣàwó kan yẹn ọmọ Elédùmarè bá gbogbo wa ṣe ọ̀nà àtijọ́ àti mú wa ò ní dí gbogbo nǹkan tá a ní tó ń dùn mọ́ wa ní Elédùmarè ò ní gbà Elédùmarè ò ní gbà tèmi náà àti tèmi náà ni. tọ́ ẹ ṣeun. so gbogbo ìṣẹ̀dá pátápátá ló lẹ́lẹ́dẹ́ bá ayò mu wọ́n máa lọ sọ́dọ̀ fọ́nwọn àná yín wọ́n lọ sọ́dọ̀ àwọn babaláwo tààrà tọ́mọ̀ nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́ tá a bá gbé lọ́tún tí ò bá gbà á tún gbà lọ́sì à ń bẹ̀rẹ̀ ní àjò ẹ̀dá pẹ̀lú dídáfá lílúbọ tá a bá dáfá tá a bá rúbọ tá a gbé wọ̀ tá a bá tẹ̀fá nígbà tá a bá tẹ̀fá Ifá sọ nǹkan tó bá sì kí èèyàn yẹn mu láti máa lò nínú àádùn tó bá fẹ́ lò ṣóyè yín nítorí ẹlòmíì ẹlẹ́dẹ̀ ò lórí ọká
ẹni tó dẹ̀bẹ̀ ṣóògùn fún ẹ bí ọká ló kọjọ síbẹ̀ ṣó máa ṣe ó máa jẹ́ náà ṣé lọ síwájú ló máa jẹ́ fún àbí lọ sẹ́yìn níṣe ni ká ṣàwárí ara wa Elédùmarè dẹ̀tù wá dó ní kálukú pẹ̀lú ṣe spirit ní kí n pè ní àbí personal sin gbogbo wa l'Elédùmarè fi àlà rán kò sí ẹ̀dá òun náà tí Elédùmarè fàlà rán tí ò fi àlà rán ó lè má jẹ ní gbogbo ìgbà bí tẹlòmíì àlá ò gọ̀ o àlá ò gọ̀ o àlá ò gọ̀ o ẹni bá ní àlá gọ̀ bí ẹni dẹ pàkúté tí ò bu yẹ̀pẹ̀ sí ní á padà mú un. ẹ sọ gbọ́dọ̀ nǹkan lẹ́ẹ̀kan ẹni bẹ́ẹ̀ máa lọ sọ́dọ̀ àwọn 419 o báwo lẹ́nìkan ó ṣe mọ 419 àtẹ́lẹ̀ tí ì ṣe 419 ṣé ó ṣe é mọ̀ ni àbí àgbúyà jókòó ara ẹ̀ jẹ́. bàbá ṣe yìn sí ńlá kú ní ẹni tí ó bá ní mùtàmùtà òun ní mùtà ṣe ń gbọ́ àgbọ́yé ìwọ tó bá wá nǹkan ti pàtì lé wọn nílò ẹ̀ jìbìtì ìwọ tó bá mú òun bá ara ẹ wọn nílò ẹ̀ jìbìtì ó. ìyẹn ni pé kéèyàn mọ̀ wá rẹ̀. ó mọ wọn ara ibi tó fẹ́ nìsí ó gbọ́dọ̀ kọ́kọ́ wò nílò pé ṣó ní fọ̀ṣù lè kọ́ná ṣó ní gbòǹgbò ẹni tí ó bá ti ní gbòǹgbò tí ò ní ìtàkùn tó ta tó so ṣọ́ra o wọ́n tó lóun lọ délé babaláwo wá délé babaláwo nígbà tó débẹ̀ amúgbó ló kún bẹ̀ ṣó ti yìnyín mùtà òfin dè wà débi pé bó ṣe wù mí lọ́kàn dáa pé kí n máa múra bí ọ̀dọ́ ṣùgbọ́n ṣé òfin táwọn bàbá wa fi dè wá ló fi ń jẹ́ kí ìmúra mi rí níwọ̀n bàbá yìí ṣe rí pé ẹni tó bá lòbí tó dẹ̀ ní bàwí ó máa mọ nǹkan tó jẹ́ kó ń ṣe ìyẹn ní ẹ̀gbá wa yìí ó lójú ọmọ awo tẹ́ ẹ lè rí tẹ́ ẹ máa ya tàtú lára ẹ̀ lójú ọmọ awo tẹ́ ẹ máa rí tó máa ṣe dírẹ́ẹ̀dì ẹ̀ẹ́dẹ̀kẹ̀rẹ̀ kí ni ó gbọ́n àwọn ọ̀dọ́ ẹni kan sí wa mọ́lé ni ṣùgbọ́n ṣáta bá tù wù fún àjàǹgbara ara wa ni wọ́n lè rí wa tọ́ka sí. ìyẹn ni pé a lè kú sọ pé ẹ̀kọ́ bẹ́ẹ̀ni nígbà tí èèyàn fún ọmọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni ìyẹn fi hàn pé inú àṣà àti ṣe Yorùbá náà ó tún sì dúró déédéé nílé babaláwo. ó dà ẹ ṣeun ẹ fáwọn èèyàn lámọ̀ràn kẹsì tó dárúkọ yín ká tó máa yọ̀ǹda. irú àmọ̀ràn wo ni kí n fún ọ ṣe nípa ayé ni. nípa ayé nípa ìgbésí ayé. àmọ̀ràn tí máa fún gbogbo àwọn ojú tó ń wò mí ni pé ká má fira wa lẹ̀ ká má wò gẹ́gẹ́ bí ẹni pé ilé ayé le ká dẹ̀ má rí gẹ́gẹ́ bí nǹkan tí ò le ká máa ṣe wé balancing ọ̀rọ̀ ilé ayé wa Elédùmarè á ṣàánú wa àríná àrílò àríjẹ àrímu síbẹ̀ fún àwọn ọ̀dọ́ ẹ má jẹ́ ká kọjú ọ̀la Ifá ní ká súré ṣẹ́ṣẹ́ ká lórí ìkásàn mu ó ní ká yìn ìgbẹ̀yìn ká lórí ìkásàn mu ó l'Édùmarè ló mọ ẹni tí ó fi dúdú ọsàn lè lọ́wọ́ adúbá fún kọjú ọ̀la ìtì ń ṣọmọ lọ́fín ó ní ìgbà tí wọ́n bá ń kọjú ọ̀la olóhùn nípa á máa kọjú wọn ẹjọ́ mi ní ká má ẹja ṣiṣẹ́ ká wá owó ìgbára là ń búra o ṣùgbọ́n ṣe má jẹ́ ká sáré àárọ̀ ká gbàgbé ọjọ́ alẹ́ o ẹ má jẹ́ ká sáré àárọ̀
ká gbàgbé ọjọ́ alẹ́ Elédùmarè á bá wa ṣe o. Alẹ́ dẹ̀ lọ́la fún gbogbo ojú tó ń wò yìí. tọ́ ọ̀dà ẹ ṣeun ó dà ẹ wá dárúkọ yín kẹ̀sì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín torí wọ́n ti fẹ́ pé àwa já létí o. ayò gbà mí mo bẹ gbogbo ojú tó ń wò mí ẹ ṣàforíjì fún mi tó bá dàbí ìgbéraga ẹ lè àforíjì fún mi tó bá dàbí àfojúdi kò sẹ́ni tí òun kò mọ̀ ọ̀yàn ṣùgbọ́n ṣáà nǹkan tó yá ayélujára dà nìyẹn o. Elédùmarè ló bà nǹkan wa jẹ́. Orúkọ mi ní tòótọ́ lẹ́ẹ̀kan sí èmi ni Awófọlájì Ifagbemi Àfàpẹ́ Àtàndá Anígbẹ̀dú ọ̀pẹ̀ níkùn ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni mí. Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa nǹkan wo ní bàjẹ́. àṣẹ tọ́ kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí mo mọ̀ pé tún ti wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ mọ̀ nǹkan ẹ lọ sí comment section yẹn ẹ comment síbẹ̀ bẹ́ẹ̀ ṣe gbádùn ẹ̀ sí bẹ́ẹ̀ ṣe gbádùn ètò yìí sí ẹ mọ̀ pé iṣẹ́ tiwa ni láti lọ máa ṣe àwọn iṣẹ́ ìwádìí ká tanná wádìí ọ̀pọ̀ àwọn nǹkan kó ní kálukú kó sì máa mú tiẹ̀ níbẹ̀ ẹ ṣe ẹ̀fẹ́ lómi o lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ọ̀rẹ́ mi ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní ponzi scheme tàbí pyramid scheme báwo ló ṣe ṣe. lákọ̀ọ́kọ́ digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa contact Foltimi affiliate on WhatsApp at +234 818 241 5609 Facebook at Foltimi affiliate marketing Twitter at Ọmọfọláṣadé Àníkẹ́ email at omofola012@gmail.com wami at https://walink-u7e2e. ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. Affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. pẹ̀lú àǹfààní ńlá yìí má gọ ara rẹ o. Click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì Leyin ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì Leyin ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì Leyin ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Support lọ Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì Leyin ládùn jù Daniel Salomon ó gbààyè òun ni ẹ máa wò.